nípa self discovery mòlídì là ń ṣe àbí àwọn yẹn náà ń tún yókù tó rí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti yé mi mo ti ń sìn lórí ọ̀rọ̀ yìí ẹlẹ́kùn torí ọlọ́run ẹlò ní kan ní mílíọ̀nù tí wọ́n ń lo ojú pé ẹjọ́ òye ní bí iṣẹ́ kò ní bàjẹ́ fún yín ìyàwó yóò ní sùúrù gan o ẹlẹ́kùn nísìnyí wọ́n bá sọ nípa self discovery ẹlòmíì wà ń bí ìgbòmọ bí ó ti discover ara yìí àwọn tí ó gbòmọ bó ti discover rẹ̀ kátó bá sọ bàbá wa gbà wọn lánàá ṣòtì mẹ́yìn kò ní bàjẹ́ fún bàbá wa láníyàn rí kódà tí bá ti parí mólídì báyìí ó túbọ̀ wá nígbà tí lásù ó fẹ́ kó ìbò bí insha Allah náà wọ́n lè MC. gbogbo àti atọ́lé ọlọ́run tàbí máa ń fa wa ẹ̀dá kòtò ọlọ́run ẹ̀dá fúnra wa láàrin ìṣẹ́jú márùn-ún tí Alhaji Abdul Lateef tí wọ́n fi bá wa sọ̀rọ̀ torí ọlọ́run torí ọlọ́run tàbí Muhammad torí pé ẹni ayé ni wọ́n táyé tí ń retí ní gbogbo ọ̀nà báwa ṣe ń fẹ́ wọn bí náà ni wọ́n tún retí wọn ń bò yìí ọlọ́jà gbádùn wọn pẹ́pẹ́pẹ́ ọlọ́kùnrin hàn láàzí. Àmín. ẹ jẹ́ kí gbogbo wa ní sallallahu alayhi wa sallam. 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 èmi kì í sáfà o. àwọn bàbá náà jókòó yìí. àwọn àfáà ló ń jókòó yìí àwọn ìkànnì mo rí kalẹ̀ òṣèré orí ìtàgé lèmi àmọ́ mo gbẹ́sìn lórí mi sì fẹ́ ó bọ́ lọ́wọ́ mi tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo ohun tí mo dà Ọlọ́run àtànẹ́bì ló ní orí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. tí mi bá wá padà fi ṣe Islam a jẹ́ pé mo ṣàgbákò so lẹ́ni kò sí ti ń jẹ́ kí lọ́dọ̀ tèmi àwọn oníkí lọ́jọ́ pé gbogbo yìí tí n bá wá wí tí n bá wí dáadáa àwọn oníkí ni wọ́n tú dáadáa kò tiẹ̀ sí yóò kọ̀ọ̀kan tí n fẹ́ ké self discovery lásán ni tọ́ mo fi àlàyé lọ́rùn Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi kí gbogbo ìkàlẹ̀ pátápátá nítorí gbogbo ẹni tó bá ti fà nẹ́bí wọlé sallallahu alayhi wa sallam tó sì fà nẹ́bí parí rẹ̀ náà kò sí àníyàn níbẹ̀ lọ́dọ̀ kọ́lọ́hún yọ̀ǹda rẹ̀ sallallahu alayhi wa sallam kọ́lọ́hún masala wọlé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́hún masala wọlé Mawlana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala kọ́lọ́hún masala wọlé Mawlana Sheikh Ibrahim Inyas radiyallahu ta'ala gbogbo ẹ̀yin bàbá tẹ wà ń kalẹ̀ Ọlọ́run jẹ́ àríyìn pé wà. Àmín. ẹ mọ lò sínú ní jábọ́ ní mọ̀fẹ́. Àmín. alibarika la ilaha illallah. Àmín. alaba muhammadu rasulillah. sallallahu alayhi wa sallam. níbẹ̀ mo wá ń kí gbogbo kalẹ̀ ní kíkí tó lálùbáríkà jùlọ tó jẹ́ pé láyé bí àti lọ́jọ́ gbére àkíyàmọ̀ kíkí náà láwọn kíra wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. Okay, I'm not going to waste time. I'm just going to go straight to the point. Self-discovery, ọlọ́ni sọ̀rọ̀ ń parẹ́ bó bá fẹ́ bó bá dára rẹ̀ mọ̀ àbí tó fẹ́ dára rẹ̀ mọ̀. Gbogbo nǹkan tó yẹ lè fi dára èèyàn mọ̀ pátápátá náà Ọlọ́run ti parí rẹ̀ sínú Islam. Kò wá sí nǹkan téèyàn ń wá káàkiri mọ́ tí ò sí nínú Islam. Inshallah. Àkọ́kọ́ ọbẹ̀ tó o bá fẹ́ mọ ohun tó o jẹ́ àbí tó mọ ohun tó o jẹ́ tó o wá fẹ́ mọ ìwúlò ohun tó o jẹ́ ìwọ fúnra ara ẹ náà ló kọ́kọ́ pera rẹ jókòó. èyí tẹ̀mí ṣe fúnra mi wọ́n ní lọ léèwé àwọn ọmọ pé láti kékeré yẹn mo máa ń ṣe bálabàlá káàkiri mo lè dé fìlà kí n fi bojú ìní mú sọ̀rọ̀ bí epo kínkín mo sábà máa ń ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀. ìgbà tí mo wọ secondary school ó ní non-governmental organization kan tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nípa HIV/AIDS and sexuality issues through acting àti drama yìí
wọ́n wá sí secondary school wa lọ́dún náà lọ́wọ́ school mi wá fà mí lẹ̀ pé kọ́ lọ train mi àmọ́ tẹ́mi bá délé torí bàbá mi fẹ́ràn òwe tọ́mọ bá ní òun lọ bìkan òun ní paper presentation kódà ó lè lọ yáwó fún ọmọ náà pé tètè má lọ tó bá ti dọ́rọ̀ òwe yìí lọ èmi ò sí lọ kàwé mẹ́ balabala tíátà yìí máa lọ ń ṣe mẹ́ màá dé máa parọ́ fún wọn lé pé mo ní paper presentation àṣọ ọlọ́run ó padà mú mi lọ́jọ́ kan àmọ́ ìkọ́ ẹyọ kan tí bàbá mi ò fi dùn wá lẹ́yìn ìwé a ní mi ìlógún kankan tí mo fẹ́ fọ́mọ kankan gbogbo ohun tí ń jẹ́ ogún láyé tí mo fẹ́ fún yín òun nílé kéwú tí mo rán yín lọ òun sì ní Islam tí mo fi wọ̀nyí tí n bá wá kú tán tọmọkọ bá rò pé òun ó jà sílé àbó òun ó jà sí nǹkan kan ó tọ́ra rẹ̀ gẹ́ni gbogbo ohun tí mo fẹ́ fún yín láyé Islam ni mo lè ti fi lé yín lọ́wọ́. Allah. Mo wá mú tíátà yìí mo máa ń ṣe mo máa ń parọ́ ó wá dọjọ́ kan mo wá sọ fún wọn lé pé mo fẹ́ lọ ṣe paper presentation bàbá mi wá ní ó ti ẹ̀ dá látọdún tó ti máa ló ń present paper yìí èní eléyìí mo fẹ́ wá gbọ́n tó fẹ́ sọ fáwọn èèyàn lórí paper presentation tó máa ń ṣe ẹni mo ṣe àbákólé ni tèmi ti padà bá mi mo dé organisation wa mo sọ fún director wa pé mo ti parọ́ o àṣírí mi ti tú lé mi wọ́n bá ti lé mi kó lé mò ń kẹ́rù mi bọ̀ lọ́dọ̀ yín director mi wá sọ fún mi pé just go and do what you need to do he's going to be seated but theatre wise kéèyàn ọ̀pọ̀ lọ bí rẹ́rẹ́ báyìí tí ẹni tí mò ń tijú kó jókòó yìí lásìkò tí mo bá wà lórí stage mi ní rí ojú ẹ̀ kàkà kí n máa wo lójú ìmọ̀ wo fìlà yín lọ bó ti lọ yìí tí màá fi rí performance mi ṣe tí n sì kú ọbẹ̀ wọ́n wá jókòó wájú mo wá dàbí ọgbọ́n bẹ́ẹ̀ mo wá ṣe àwa ṣe tán wọ́n ní àwa ti ń lọ mo ní yẹ sá àpàdé ńlé ayé òtún ìgbà tí wọ́n á padà délé wọ́n ní ìwọ máa ń parọ́ kó o ṣe paper presentation ṣe bàbá ìjàsùn tẹ máa ń ṣe kiri yẹn náà ló ṣe ṣé ó tá náà ẹ lọ ṣe rí ní ẹ má bínú sá nǹkan tó wù mí lẹ́yìn mi tí mo fẹ́ ṣe wọn ni ó dà tó bá jẹ́ pé lẹ́yìn náà ló mú ẹ tó fẹ́ ṣe gbogbo yìí tó bá ṣe ń di ẹ kọ́lọ́ bẹ fún àgbáríkà sí. àmín. ọwọ́ yàn dá mi mo ṣẹ̀ṣẹ̀ wá padà lọ sí school àmọ́ nǹkan ẹyọ kan tí mo fẹ́ jẹ́ ká mọ̀ lẹ́yìn the minute gbogbo nǹkan tó yẹ bá ń ṣe pátápátá everybody is a celebrity everybody is a star whether you are showing on TV or you are not showing on TV. The fact that you're showing on TV is just a privilege. It doesn't make you better than any other person that is walking on the street. You are not even different from them. So this is it. Whatever it is that you're doing, you are a celeb in that field. You can only succeed if you have two things in mind. The minute I decided to move my act, two things came to my mind. Money, ó ṣeé ṣe kí n jẹ́ actor. Ó ṣeé ṣe kí n ṣe káyé máa mọ̀ mí. Ó dẹ̀ ṣeé ṣe kí n ṣe kọ́lọ́ ní káyé mọ̀ mí. Mo tún wá bí mo ṣe máa dáhùn méjèèjì. Mo wá ní tí n bá ṣe táyé ò bá mọ̀ mí ṣé mo fẹ́ takú bẹ̀ ni àbí màá rí nǹkan míì fall back on. Tí n bá wá ṣe tọ́lọ́ ń wá gbà táyé wá mọ̀ mí fẹ́ẹ̀mù nì kí ni mo fẹ́ fi ṣe. I was able to answer that question. Nítorí bẹ́ẹ̀ mo ti wá mọ̀ pé kò sí ohun tí ń jẹ́ fẹ́ẹ̀mù tí kì í bá ṣe Ọlọ́run àtàlẹ́rì. Sallallahu alayhi wa sallam. Tó bá jẹ́ pé lóòótọ́ òun ló fún mi àṣé tíátà tó ní kí n wá ṣe yẹn àṣé kò kàn ṣe pé káyé lè mọ̀ mí lásán kan rí pé ó máa ń ṣe bálabàlá lórí TV àṣé ó ní kí n lọ lókìkí mi tó táyé bá mọ̀ mí tí Islam yìí ò wá bọ́ lọ́wọ́ mi ayé á lè máa tara mi ẹlòmíì ó wò mí pẹ̀lú bí mo ṣe ń ṣe tíátà àti bí mo ṣe ń ṣẹ̀sìn yóò dẹ̀ tara mi yóò dẹ̀ máa ṣe Islam. mo wá jẹ́ kí yẹn máa ró kóíkóí nínú agbárí mi
ọjọ́ tí mo wá bẹ̀rẹ̀ Instagram Friday video mo máa ń ka àwọn oríṣiríṣi tí ó kankan bàtàbàtà táwọn mo máa ń ka lórí Instagram báwọn mo wá gba a lot of DM látọ̀dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ but you are an actor now why are you acting like you are Afa? Money, I'm not Afa. I'm just appreciating my religion. Really? Okay, tell me about your religion. Wallahi, wallahi, wallahi. Ọ̀pọ̀ ti tara bẹ́ẹ̀ ó ti gba Islam. Ibẹ̀ ni làákàyè mi ti wá sọ pé lóòótọ́ acting yìí kọ́ la ní o wá ṣe o. A ní o lọ gbàbẹ̀ kọjá ní kó o lè pèpè sójú ọ̀nà ìbàdàn. Tó o wá kì í bẹ́ẹ̀. Wá lọ rántí pé ọjọ́ kíjọ́ tó kìkì bá ti dé, every negative thing will become positive to you. Gbogbo nǹkan tí ò dá yóò bẹ̀rẹ̀ sí jọ dáadáa lójú ẹ̀ nítorí nǹkan tó máa bá wá. Àgàgà àwa tá ń jẹ́ actor, ẹlòmíì yóò fi owó tó jẹ́ pé o ò gbárù rẹ̀ rí láyé á fi lò ẹ́ lórí nǹkan tí ò jẹ́ kó ṣe. Àmọ́ lásìkò yẹn tí o bá ti dáhùn àwọn ìbéèrè tó jẹ́ kó dáhùn yẹn kí fèèmù ẹ tó dé, wàá mú fèèmù yẹn wàá lò lòkulò wàá dẹ̀ padà kábàámọ̀. Èèyàn bá ti fowó bẹ́ẹ̀ lọ mí, mo ní mo fẹ́ ṣe fíìmù. Ọ̀rẹ́ àtúndẹ̀ máa ń ṣe kíní dáadáa. Èló ló máa fi ṣe tí bá máa ya sinimá fíìmù máa ná 8 million. Ó kéré. Níwájú Ọlọ́run àtẹ̀yìn ẹni ní sẹ́ǹdì owó náà sí mi. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ preparation. Wọ́n wá gbé nǹkan mi wá. Owó tí mo fún ẹ yẹn, mo tún máa support ẹ dáadáa. Ọjọ́ wo ló máa ráyè wá sábùdá? Màá. Ẹni ọjọ́ tẹ bá ti ní kí n wá, ok. Ìyẹn ò ṣe wàhálà. Ṣé o strong ṣá? Kò yé mi mọ́. Mo ní mo wà ok, mo wà agile. Mi ò fi bẹ́ẹ̀ nídìí kankan lọ́wọ́ ẹ̀ but mo like ẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin tó jẹ́ youth tó ń ṣiṣẹ́ dáadáa. Tó bá lè fún mi ní twins, inú mi á dùn. Mọ́mì. Twins máa lé ma. Mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lókè ni. Ìwọ̀n bó kìkì tí ń manage náà. Nígbà tí wàá já sí polo tí yín náà, ṣé tèmi ò pápá? When mo serious o, nǹkan tí mo fẹ́ yẹn, ma, I don't think I can actually do this. Okay, owó tí mo fún ẹ ṣé kò ṣe kò tí lọ fi ń bọ́ àwọn ẹbí ẹ ṣá. Ọ̀rọ̀ ń ló wá jó mi. Àwọn àgbàlagbà sì ti sọ, o lè fún mi ní tọ́lọ́hun ò fún mi. Ohun tí mo sì ní, àfi tí o bá ṣojú ọ̀nà yìí mọ́. O ní owó ni wọ́n ní. Àwọn àgbàlagbà bá wọlé tó bá jókòó ń tó ló nìyẹn wọ́n ò ní ká ní 10 times 100 yẹn. Tó bá ti mọ̀ kó fẹ́ dáwó mi padà, ọjọ́ tí mo dáwó mi padà bàbá mi ní 50,000 lákàmù. Mo wá dá padà. Àwọn ọ̀rẹ́ mi wá sọ fún mi pé ó ti ya wèrè sàn yẹn o. Kì í ṣe wèrè ọlọ́bẹ̀ yìí o. Ó dá padà. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Kí ló fẹ́ ṣe fún ẹ? Kò ń ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi ló jẹ mí lógún. Ọlá kan tí mi mọ̀, òun ló jẹ mí lógún. O ṣe wá jẹ́ ìjókòó ti ọ̀la yẹn tó dá mi lójú pé tí mi ìbá kúrò lójú ọ̀nà tí mo wà yìí, tí n bá tẹpá mọ́ ọ̀la wọn á padà dá, yóò padà wá rí mi. Àwọn òpè bó lọ̀rọ̀ rẹ ṣe rí báyìí. Mo wá ń bá lọ. Remember, kò sí owó ní ìdí pé mo fẹ́ ga o. Mo lè sọ categorically, wọ́n bẹ̀rẹ̀ sí san owó tó bóyá bí 100,000 fún mi ní last year ní industry. I have been for over 16 years.
mo ti gbowó ńlá rí mo ti gba 1.5 rí nílọrin fún 10 days bẹ́ẹ̀ ni mo ti gba 2,000 lọ́yọ̀ọ́ rí fún 10 days àìmọye owó bẹ́ẹ̀ àmọ́ nítorí I was able to answer that question that this is what I want to do and I'm sure about it. It goes beyond mo act gbogbo ẹ̀dá tó wà láyé pátápátá ní act kí ni nǹkan kan tó mọ̀ tó fẹ́ jẹ́ kí acting tiẹ̀ kó dá yàtọ̀ báwo yẹn bá ní beautiful actors eléyìí tó máa ń ṣe bí àfọ̀mọ́ acting ti tiẹ̀ ṣé ìyẹn lẹ́fẹ̀ẹ́ fi dá mi yàtọ̀ yíò náà dá tó bá jẹ́ orí ibẹ̀ mo dúró sí ó mọ̀ tó mi ànábì nǹkan tó ìgbà tí mo bẹ̀rẹ̀ live video àtakò pọ̀ àmọ́ mo dúró sórí ọ̀rọ̀ ṣé o rántí wọ́n kàfa ni tó àti ìbáni yáàkùbá ìmọ̀ ọ̀kọ̀dá rẹ̀. èmi ò fẹ́ kọ́ra kí gbogbo ayé láwọn ò nífẹ̀ẹ́ mi ìfẹ́ ànínábì nìkan ti tó kó máa pa níbi ọtí. sallallahu alayhi wa sallam. tó bá wá jẹ́ pé lóòótọ́ aláyé lọ́rọ̀ ànínábì. sallallahu alayhi wa sallam. tó bá jẹ́ pé ẹni tí ń kọ̀ǹtúrò ayé tòun òun la ṣáájú ànábì. sallallahu alayhi wa sallam. ayé tòun ní sì ń kọ̀ǹtúrò ayé ti bí. mo wá yíra mi sínú ayé tòun tòun ò wá sọ pé òun ta mí nù ìwọ ti bí wá ló ta mí nù níbo ni ó ti ṣe é ṣe náà. Allah. mo wá wò pé Abdul-Lateef kò sí àní-àní parí rẹ̀ sínú ibi tó wà náà. La ilaha illallah Muhammadu Rasulullah. Ètò ìdìbò àwọn àti táà ń lò láyé náà ṣe bóun náà ní tẹ́lẹ̀ náà. Kí la tó ń bá ká? Ọ̀dọ̀ àwọn àgbàlagbà mọ̀. Òkè ni mo tún wá fẹ́ máa sáré kiri mọ́. Tó bá jẹ́ pé síkìrì òun nìkan náà ni mi ń ṣe tí mi fi ń débi tí mo wà yìí. Ó mọ̀ tó. Nígbà tí ọlọ́mọ aṣọ bàbá ń báyìí, Airtel now called me. Wọ́n fẹ́ ṣe advert. But that time, mi ò sí Nigeria. Wọ́n lé mi mọ́ ìmí mú. They now use Gabriel. Ìgbà tí mo wá rí advert Gabriel, ó jó mi, mo fẹ́ sunkún. Àṣé ó ní package tèmi lọ́tọ̀. Àṣé package tó tiẹ̀ ní fún mi. Òun nìkan náà ló mọ iye package náà níbi tẹ́mi ti ń banújẹ́. Ìgbà tó wá fẹ́ ṣe títí another one. Wọ́n wá pè mí like with 5 other actors. Gbogbo àti ẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ ara wa location kan náà la wà nígbà tó ń pè wá. Ìgbà tó máa jọwọ́ ọ̀rọ̀lẹ́, wọ́n send text sí mi, wọ́n send sáwọn tó kù. Wọ́n ní kí n máa bọ̀. Mo lọ mo ṣe audition nígbà. Ọmọ mi. Àmọ́ nígbà tó fẹ́ sanwó advert náà, ọjọ́ náà mo ní wedding tí mo fẹ́ ṣe MC. Owó wedding yẹn ó times 3 owó advert. Allah. Mo tún wá wà láàrin méjì pé mo dáná. Wedding yìí ọjọ́ kan ní ìdíje láàrin few hours má sì gba owó tábọ̀ ẹ̀. Advert kò tó àwọn owó wedding wọ́n máa lò fún 1 year. Alhamdulillah owó lẹ́fí pé kí n lọ fún nǹkan ṣe ìgbà ṣe advert. Yes sir. Mo wá lọ ṣe Airtel advert. Mi sì wí kankan mi nínú ẹ̀ ju àmì. Àti gbogbo àdúrà tí mo ti ń ṣe látọjọ́ àti àmì òun náà ló fẹ́ dáwọn ẹ̀. Allahu akbar. Àmì nìkan ni mo sọ all through nínú advert náà. Gbogbo bí yàrá ìgbò ṣe ń ṣàdá wọn ṣe àmì màmí. Ọlọ́run wá ní kí Ọlọ́run wá gba àmì nì. Advert náà wá lọ. Wọ́n wá fẹ́ ṣe mí. Mi ò sí Nàìjíríà. Wọ́n wá rí jì. Wọ́n ní kí n kọ send video kí n kọ pé orúkọ mi kí n send ẹ̀ sáwọn. Mo kọ orúkọ mi mo send ẹ̀. Wọ́n pè mí padà pé ọjọ́ wo ni màá dé. Wọ́n ní they are supposed to shoot ní wíìkì tí mo ṣì wà ní Dubai. Pé kí làwọn máa ṣe? I don't know. I came on an official thing. There's no way I could leave. Oda. Àṣé àmì yẹn náà tún ṣì máa dáhùn bẹ́ẹ̀. We will wait.
Sheikh Ibrahim. Yes. Wọ́n wá dúró, mo wá dé, wọ́n wá bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta ọjọ́ tí mo dé. Wọ́n wá mú yàrá ìmọ̀ mọ́, ọmọ nílé ojúlé mọ́, ọmọ gbogbo ẹ̀ mọ́. Àtúwá ṣe yẹn, ọlọ́run tún wá, àmì òun náà tún wá dáhùn, ó tún dáhùn bẹ́ẹ̀. Wọ́n wá fẹ́ ṣe AMBCA, wọ́n wá ní kí n wá represent Airtel. Wọ́n ní ìlé wà, mi kì í ṣe ambassador. Tí n bá wá, other brand tí máa wà ń bẹ̀ yẹn, kọ́ máa wò ni. Tí n bá ti sọ̀rọ̀ nípa Airtel, tèmi ti bá mi, bí o lè rí mi kó lóun ọ̀sán yìí mi náà. Ohun mi kí n lọ tó láwọn èèyàn jàǹkàjàǹkàn lọ́wọ́ à ń bẹ̀. Àmọ́ mo tún para mi wọ́n sínú pé sáà bí o sì mọ̀ ẹ̀. Sallallahu alayhi wa sallam. Mo bá fà àdékọ́ ní mo ní I am sorry, I can't. Ẹ náà máa fún wa lówó, ó ní ìrìn lọ́sọ̀. Àǹtí Ngozi nìkan ló lọ, wọ́n fún wọn lówó. Airtel representative wa pè mí lẹ́yìn AMBCA. Can we talk? Ó ṣe é ṣe kí a sọ̀rọ̀. Okay. You didn't come for AMBCA, because I'm not your ambassador. It doesn't make sense. I'm doing a whole lot of stuff already. If I had to do that again, I'm hindering myself. Alright. Now we are thinking of holding you down for 3 years as our ambassador. Are you doing? Allah. And then you are signing. Our ambassador. One sign up for lying. Wọ́n ní sọ́dún kan ní kò sọ́dún kan á di ọmọdé fọdún mẹ́ta ní ọdún mẹ́ta àti mo sí agbáti àti mo sí kàn wọ́n á ó di ọmọdé yà ó sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Sallallahu alayhi wa sallam. Àṣé tó o bá mọ ohun tó ń ṣe tó o wá mọ lọ́hun tó ń sìn náà tó o wá dúró tì nítorí láwọn ọgbà tí mo fi mẹ́kún sun màá lọ location 10 days wọ́n fún mi 300 owó oúnjẹ lẹ́yìn yẹn tó bá ṣe tán wọn kì í sanwó fún wa o nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbówó ni mò ń gba 1,500 2,000 tó bá ti ṣe tán o bá play libro wà á tún lọ dọ̀bálẹ̀ fáwọn ọ̀gá wa ni bí ẹ ṣe sá ọjọ́ òun tún ní ká wá sá mo dẹ̀ ti ṣe tán school I finished 2007 pẹ̀lú gbogbo certificate àti nǹkan pẹ̀lú gbogbo ohun tí mo mọ̀ mo wá jùlẹ̀ mo tún ṣẹ̀ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ lábẹ́ àwọn tó ti lórúkọ tó ti wà ń bẹ̀ àṣeyàn kan náà gbọ́dọ̀ játẹ̀gùn rẹ̀ tó fi débi tó lọ lẹ́yìn ipá wa lẹ́yìn ipá máa nẹ́bí kò sì sákàbà tó tó àkàbà lẹ́yìn àmọ́ àwọn bàbá ní kọ́kọ́ lọ fi rẹ̀ pamọ́ náà máì tí sọ̀rọ̀ nípa yẹn lọ kọ́ṣẹ́ yẹn kó o mọ̀ nítorí tí tànẹ́bì tó mọ̀ tó bá bẹ̀rẹ̀ sí wọ́n á bẹ̀rẹ̀ sí bẹ̀rù ẹ wọn ò ní sọ ohun tó jẹ́ kó o mọ̀ fún ẹ tó fi di pé ìwọ́n náà dúró ti gbà mẹ́ kọ́kọ́ lọ fi rẹ̀ pamọ́ tó bá ti wá mọ̀ o lè wá yọ rẹ̀ ta tó bá ti wá mọ̀ o lè wá padà yọ rẹ̀ ta ọ̀dà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá lọ kọ́ ọ mo wá kọ́ tán mo wá mọ̀ tán lẹ́yìn oṣù mẹ́ta tí mo lọ ní mo fẹ́ kọ́ nǹkan tí mo ju gbogbo tí mo mọ́lẹ̀ wọ́n ní mo ti ṣe graduation pé mo ti graduate sípà náà ni èèyàn lè kọ́ṣẹ́ láàrin oṣù mẹ́ta oṣù tí máa ń tì yí mo ní o ti dáa tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn mo dúpẹ́ ọlọ́run wá ṣe mo wá in tí mo dà ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí bà mí pé ṣé yóò máa lọ báyìí lóòótọ́ àbí bó bá débi kan yóò kàn yín. àwọn àgbàlagbà wa ní níwọ̀n bá àgbà tó kú ànábì ò ní ẹ̀pọ̀n. Sallallahu alayhi wa sallam. tí mo wọlé alẹ́ ṣe kàlájì Ibrahim. Ìjẹ́ sọ̀rọ̀ Allahu ta'ala. tó sì jẹ́bi tó dúró sí nìyẹn tó sì ṣe iye méjì ń bẹ̀ tẹ́gbìn rẹ̀ ò pọ̀n. o ò ní ẹ̀pọ̀n. èmi náà wá sọ gbogbo tí mo bá dà láyé àtòkìkí o àti àtọ̀ o gbogbo nǹkan tó kù tí mo bá dà tí mi ì bá fi ṣe Islam kò sí nǹkan mi tí mo fẹ́ fi ṣe tó bá wá kù ṣẹ́jú kan kí èmi àtọ̀lẹ̀tì tó bá kù ṣẹ́jú kan ẹ bá ń ṣàmì sí ni o kí n kú olùtú ọ̀nà yìí kọ́nà ń pa ní kíákíá. Àmín. torí kò sún méjì ọlọ́run ò ní bí wípé iye fíìmù mélòó ló ṣe láyé àbí báwo ló fi kí rẹ ṣe tó
ibo ló ti bá Islam ibo ló ti fi Islam sí ní orí ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.